Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá Ọmọ Àbùké, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá Ọmọ Àbùké yìí? Ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní àìrìnjìnà láìrábùké ọ̀kẹ́rẹ́, tàbá rìn jìnnà a ó rí àbùké tó lo face cap, a ó sì rí àbùké tó yarọ. Ẹ̀yin tèmi, àdìtú mà ní ọ̀rọ̀ ayé, ìyẹn ogún ọdún wọn ni a máa jóni lẹ́nu jọjọ. Ǹjẹ́ kí ni ìrìn àjò tó ṣẹlẹ̀ nínú sinimá yìí? Ṣebí ọmọ kan ni à ń pè ní Àtàndá tó jẹ́ àkàndá Olódùmarè. Ó jẹ́ àbùké, ṣùgbọ́n ọmọ náà ní ìmọ̀ àti òye púpọ̀. Kódà ní ilé ìwé, òun ló mọ ìwé jù láàrin àwọn akẹgbẹ́ rẹ̀, tí ó sì máa ń ṣe dáadáa nínú ẹ̀kọ́ rẹ̀. Ṣùgbọ́n àwọn akẹgbẹ́ rẹ̀ mìíràn wọ́n máa ń fi bú pé àbùké ni. Kódà wọ́n máa ń sọ wípé ike ẹ̀yìn rẹ̀ máa ń rùn. Ṣùgbọ́n kò lè burú kó má ku ẹnìkan mọ́ ni. Ẹni tó kù mọ́ ni la ò mọ̀. Àwọn díẹ̀ nínú àwọn akẹgbẹ́ rẹ̀ a sì máa sọ fún un wípé kí ó máa túnra mú pé Elédùmarè ló dáa. Kódà lẹ́yìn ìgbà tí ó délé lọ́jọ́ kan, ó sọ fún ìyá rẹ̀ wípé ṣé Elédùmarè tó dá òun, ṣé kò mọ nǹkan tó ṣe tó fi dá òun ni? Ọmọ náà àti ìyá rẹ̀, ìyá àgbà, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé wọn, tí ìyá àgbà sì ń gbìyànjú láti jẹ́ pé kí ọmọ náà kó ṣoríire. Nígbà mìíràn ẹ̀wẹ̀, tí kò bá sí owó lọ́wọ́ wọn tí wọ́n fi jẹun, ìyá àgbà á gbé òkúta sí orí iná, á ní kí Àtàndá máa koná mọ́, pé òun yóò sì wá nǹkan tí àwọn fi ṣe nǹkan tó wà lórí iná lọ. A tún sọ fún Àtàndá wípé kí ó má ṣí nǹkan tó wà lórí iná wò. Ṣùgbọ́n Àtàndá gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n, a sì wò, a sì rí wípé òkúta ló wà nínú ẹ̀. Ni ó wá wò wípé kí òun jáde lọ, kí òun ó lọ wá nǹkan tí àwọn máa jẹ. Ṣe ni ó pàdé arákùnrin kan tí ìyẹn ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ babaláwo. Babaláwo rẹ̀ sọ fún un wípé ẹnikẹ́ni tí ó bá pàdé lójú ọ̀nà láti rí wípé kí òun ṣe ìrànlọ́wọ́ tó wù òun láti ọkàn òun fún un, kí òun sì rí dájú pé òun mọ ibi tí ẹni náà ń gbé. Àtàndá tó jẹ́ ọmọ àbùké ni ó ṣe kòńgẹ́ arákùnrin náà lọ́jọ́ náà, tí ìyẹn sì fún ní owó ńlá tí òun àti ìyá rẹ̀ sì fi jẹun. Kí ẹ sì máa wo àdìtú ní ọ̀rọ̀ ayé. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Arákùnrin tó fún Àtàndá lówó lọ́jọ́ kìíní àná, ìyẹn Àjíbọ́lá, ìyẹn ló jẹ́ wípé ìyàwó rẹ̀ kò rọ́mọ bí. Lẹ́yìn tí ìyàwó rẹ̀ bá ti finú ṣoyún, láìpẹ́ díẹ̀ oyún náà yóò sì wálẹ̀, tí ìsìnkú ọ̀run ó sì yọ sí lójú oorun. Ìsìnkú ọ̀run ló ń bá arákùnrin yìí jà, tí babaláwo sì béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé ó ti pààyàn rí, tó ní òun kò tí ì pààyàn rí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, lẹ́yìn ìgbà tó fún Àtàndá lówó tán, babaláwo sọ fún un wípé kí ó lọ mú Àtàndá sọ́dọ̀, kí ó máa tọ́jú rẹ̀, pé ìyàwó rẹ̀ yóò finú ṣoyún, yóò sì fi ẹ̀yìn gbọ́mọpọ̀n. Àdìtú mà ní ọ̀rọ̀ ayé o. Àjíbọ́lá gbà, ó ṣe bẹ́ẹ̀, ó sì mú Àtàndá sọ́dọ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé ìrọ̀rùn. Kódà kò pẹ́ rárá tí ìyàwó rẹ̀ fi finú ṣoyún. Lẹ́yìn èyí ni ìyàwó rẹ̀ gbé ìwà àwọn obìnrin dé, tí ó bẹ̀rẹ̀ sí ní wu ìwà burúkú sí Àtàndá. Ó pè ní oríṣiríṣi orúkọ, ó pè ní àkàndá ọmọ, ó pè ní àbùké. Kódà lọ́sàn-án kan òru kan ló lọ já Àtàndá sí ibì kan lóru, tí kò sì jẹ́ kí ó wálé mọ́, kò sì sọ fún ọkọ rẹ̀. Lẹ́yìn èyí, oyún oṣù 6 tó ní ló bá tún wálẹ̀ gẹ̀rẹ̀gẹ̀. Èyí ni Àtàndá wá gba ilé babaláwo lọ láti lọ bá wípé kí ni nǹkan tí ó tún ṣẹlẹ̀, pé gbogbo nǹkan tí babaláwo ní kóun ṣe mà ní òun ti ṣe. Ilé ayé, ilé asán, àfọwọ́bà fílẹ̀. Àdìtú mà ní ọ̀rọ̀ ayé o. Ẹ̀yin tèmi, kí n tó parí fídíò yìí, wọ́n máa béèrè ìbéèrè méjì. Èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ gba ìbéèrè yìí yóò jẹ́ 10,000 naira nífọ̀nàfọ̀sùn. Ẹ máa bá mi ká lọ. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí,
ẹ tẹ subscribe button kẹ́ láìkì kẹ́ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi níbi tí àdìtú wà òun ni wípé ìyẹn 20 ọdún a máa jóni lẹ́nu. Àṣé Ajíbọ́lá ti ní kí arábìnrin kan lọ ṣẹ́yún rí lẹ́yìn tí ó fún arábìnrin náà lóyún. Oyún ọ̀hún ló rán arábìnrin ọ̀hún lọ sí ọ̀run àpàpàǹdodo, ṣùgbọ́n ó bí ọmọ náà. Ọmọ náà ní àtàndá tí ìyá ọmọ náà ní ìsìnkú ọ̀run tí ó ń da Ajíbọ́lá láàmú. Kẹ̀sì máa wo ìyàwó Ajíbọ́lá ti já àtàndá síbi tí kò mọ̀. Arákùnrin kan tó jẹ́ aláàánú Samaritan ló rí àtàndá níbi tó jókòó sí tí ó sì ní òun yóò mú un lọ sí ilé. Lẹ́yìn èyí ni Ajíbọ́lá gba ilé babaláwo lọ tí babaláwo sì bá bẹ ìsìnkú ọ̀run. Wọ́n bẹ ìsìnkú ọ̀run títí kódà níbi tó lè dé ìsìnkú ọ̀run yarí. Ó ní òun ò ní gbọ́ òun kò sì ní gbà. Olúwa Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú wa. Ẹ jẹ́ kí a máa ṣe jẹ́jẹ́ nínú gbogbo nǹkan tí a bá ń ṣe. Ẹ̀yin tèmi ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá Ọmọ Àbùké ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ babaláwo àrínájà ló padà bẹ ìsìnkú ọ̀run tí ìsìnkú ọ̀run sì gbọ́. Lẹ́yìn ìgbà tí ìsìnkú ọ̀run gbọ́, ìsìnkú ọ̀run mú condition bíi 2-3 sílẹ̀ wípé kí wọ́n gbọ́. Ó ní kí Ajíbọ́lá tọ́jú ìyá òun, kí Ajíbọ́lá sì tọ́jú ọmọ òun dáradára. Lẹ́yìn èyí ìsìnkú ọ̀run sọ fún un wípé tí ó bá ti ṣe gbogbo eléyìí pé òun yóò dáríjìn, pé òun yóò sì fi lọ́kàn balẹ̀. Èyí ni ọ̀rọ̀ tí ìsìnkú ọ̀run sọ tí ìsìnkú ọ̀run fi lọ. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ìsìnkú ọ̀run padà gbẹ́bẹ̀? Ǹjẹ́ babaláwo padà rí ìsìnkú ọ̀run bẹ̀? Ǹjẹ́ ọmọ tí ìyàwó Ajíbọ́lá lọ já sílẹ̀ lóru ọ̀gànjọ́, ǹjẹ́ wọ́n padà rí ọmọ náà? Àwọn ìbéèrè mi nìyí. Ẹ dáhùn sí ìbéèrè mi ní comment section kí ẹ sì jẹ ẹ̀bùn ràbàǹdẹ̀. A ò ní rí jù báyìí lọ fún tòní. Tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí ẹ tẹ subscribe button kẹ́ láìkì kẹ́ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́ motivational speaker Ìsọnù. For the meantime ẹ mọ̀ bó skẹ́.